Ó ga jù, ó ga jù, ó ga jù. Àtúgbẹ̀bọ̀rùn mi dé o, kẹ̀búyẹ̀rì. Ẹ̀yin èèyàn mi, mo sọ fún yín pé etí tẹ máa fi máa gbọ́ mi, etí aláyọ̀ ni. Kò sí nọ́sẹ̀nsì nínú gist wa. Authentic, original, mo fẹ́ gbé wá fún yín sí. Now, ọ̀rẹ́ yín àtàtà, ọ̀rẹ́ yín, òun léni, òun lánàá, òun lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ́. Kí ló dé? Ṣé òun nìkan ni? Ṣé bọ̀bọ́ yìí, ṣé lady tiẹ̀ ní nǹkan tí, ṣé lady náà ni máa pe yes náà? Ṣé ó ní nǹkan tó fi ń ronú ni? Ṣé kò ní nǹkan tó fi ń ronú? Tí mo fẹ́ béèrè, ṣé kò ní nǹkan tó fi ń ronú? Kí ni gbogbo eléyìí? Ojú àgbà mi tì fún Ashley o. Ṣé àwọn èèyàn Ashley ò gbọdọ̀ pé ṣàkíyèsí kán bá sọ̀rọ̀ síbi tó ti máa gbọ́? Eléyìí lágbára. Kì í tiẹ̀ ṣe irú kábíyèsí Ọ̀jájàtù ló yẹ kó máa fi owó stain rubbish. A ti sọ fún kábíyèsí gan tiẹ̀ tí tí kábíyèsí gan ò bá ní sùúrù tó yọ Ọlọ́run náà ni. Ọlọ́run ló fún kábíyèsí ní sùúrù. Tí ò bá fún ní sùúrù, ṣé gbogbo àṣírí yìí máa jáde? Àṣírí yìí ò ní jáde. Kábíyèsí, ẹ ṣeun, ẹ kú sùúrù, ẹ kú àfaradà. Olúwa ṣeun. Olúwa ṣe tọ́lọ́run gbèjà yín jà. Tọ́lọ́run ò jẹ́ kí àṣírí àwọn ẹni ibi kó bò ní ààfin yẹn. Bọ́lọ́run ṣe máa tú gbogbo àṣírí wọn ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Nǹkan tá a gbọ́ mà ní, a máa rí gbọ́ tó ń fly káàkiri lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ẹnìkan tó ń jẹ́ Fẹ́mi wá láti UK. Òun àti woman kan báyìí tó ń pè ní, wọ́n ní surrogate mummy ni. Àṣé kò sígbà kan tí Ashley lóyún rí. Nǹkan tó ń sọ nìyẹn. Ó ti ẹ̀wà nu kọ́mẹ́ǹtì rẹpẹtẹ tó ń fly. Wọ́n ní àṣé Ashley ò fìgbà kan lóyún rí. Àṣé surrogate ló ṣe. Ẹni tí ó bá ṣe surrogate tó fún ní manhood, òun ni Fẹ́mi tó ń sọ yìí. Wọ́n náà méjèèjì wọ́n stop sí ààfin léni o. Wọ́n dé ààfin. Wọ́n ní wọ́n béèrè kábíyèsí. Wọ́n ní kábíyèsí wà meeting pẹ̀lú àwọn ìjòyè. Wọ́n ṣe meeting. Wọ́n láwọn security wá ní kábíyèsí làwọn wá rí láti UK. Ẹ máa rí kábíyèsí ṣùgbọ́n wọ́n yìí wà meeting. Wọ́n ní bẹ̀ẹ̀ sí ẹni ìwé pé ní táwọn pé àti pé wọ́n béèrè Ashley. Ṣé Ashley ni àwọn tiẹ̀ ní ọ̀rọ̀ yẹn tiẹ̀ bá pé tí ó wà láàfin? Wọ́n ní bẹ́ẹ̀ nípa wà láàfin. Bó ṣe wá ní kán pé Ashley ni. Wọ́n wá bá wọn pé Ashley. Kí ni Ashley gbọ́ pé ẹni yẹn pé surrogate mummy àti Fẹ́mi láti UK. Wọ́n ní kíákíá níṣe ni Ashley cut off phone. Pẹ́m. Wọ́n ló cut off phone. Wọ́n ní before you know, tó ní kó má jẹ́ kán wọlé, kó má ṣílẹ̀kùn fún ọ, kó má ṣílẹ̀kùn. Àṣírí wá tú sí ọ̀dọ̀ àwọn security. Pé kí lélẹ̀. Wọ́n ní before you know it, ìṣe Ashley kàn gbé mọ́tò. Kàn dé géètì náà. Wọ́n ní tẹ̀bárí spirit tó fi ṣí géètì fún tó sá kúrò ní ààfin. Wọ́n ní léni délé ìṣẹ̀lẹ̀ o. Wọ́n ní léni délé ìṣẹ̀lẹ̀ pé Ashley sá kúrò láàfin. Gbogbo àṣírí yẹn pátá wọ́n wá tú fún àwọn gate men. Wọ́n tú fún wọn o. Kílẹ̀ ti rélé sí. Ẹ wá wo kọ́mẹ́ǹtì lóní rẹpẹtẹ. Wọ́n ní tó lè ṣe pé kò sígbà tí Ashley tiẹ̀ lóyún rí. Débi pé ṣe kíni. Àṣé òun kọ́ ló bímọ. Àṣé Fẹ́mi ló ṣe, Fẹ́mi àti
surrogate mom àwọn náà jọ wá sáàfin ṣe rí pàṣírí tú àṣírí tú kábíyèsí máa kú faradà gbogbo wa ń kánjú kábíyèsí kí ló dé tí kábíyèsí yìí fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí kábíyèsí ti rush wọ́dà ó yẹ kí kábíyèsí ti flush wọ́dà ó yẹ orí pé wọ́n gbọ́dọ̀ àṣé sùúrù lérè wọ́n ní sùúrù lérè òun ní bàbá ẹ̀wà ṣe ríṣẹ́ àbẹ́ ẹ̀ ń rọ́ lọ́rùn àṣé ẹ̀mí mímọ́ ọba ayé ọba àyànú àwọn èèyàn ní pé anytime tí anybody bá sọ pé òun fẹ́ gbógun ti Naomi tó bá ti dọ̀rọ̀ Naomi wọ́n máa ní problem one way or the other problem máa wá sí orí wọn one way or the other ètò àwẹ̀lẹ̀ àṣé gbogbo pọpọ ṣìṣì Ashley ní ààfin tó ń jarunpá tó ti fẹ́ ya wèrè àṣé ó nídìí ẹ̀mí mímọ́ ò jẹ́ kí Ashley gbádùn àwọn ogun ọ̀run ò jẹ́ kí Ashley gbádùn nítorí pé ẹ̀wọ̀n ní ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ojú àárín nǹkan tẹ́nìkan ò rí rí ẹ̀yin èèyàn mi kí ni ká ti sọ eléyìí sí kí ni ká ti gbọ́ eléyìí sí kábíyèsí ò tí ì gbọ́ eléyìí o nǹkan wọ́n ní àwọn gatemen ló yìí sọ ọ̀rọ̀ yìí wọ́n yìí ń gbé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ àìtí mọ̀ bí ta ti fẹ́ bọ́rọ̀ lọ sí wọ́n ní Ashley ti ná pápá àbúrà ó sá kúrò ní ààfin ṣe bí wọ́n ti sọ fún pé tó wáyé kó tiẹ̀ ti lọ kò bá lọ ìbá máa lọ kábíyèsí tiẹ̀ ti decide pé kí gbogbo wọn ti kọ́ flush gbogbo kúrò láàfin ẹ wo ibi tọ́lọ̀ tó ti wọ́n sọ èyí tí Ashley ṣe wọ́n ti sọ yẹn tán ó tún ṣe míì sí wọ́n ti sọ yẹn tán ó tún ṣe míì sí wọ́n ti kó fálẹ̀ Ifá bẹ̀rẹ̀ sí ní ṣe ìtumọ̀ eléyìí ní nǹkan yẹn èèyàn mi ara mi ìrírí mo lórí ológbò látẹ̀ eléyìí wà pọ̀ jù kí ni ká ti irú orin wọn la fẹ́ kọ sí gbẹ̀dù orin ìlú wo leléyìí àṣà Ashley ò lóyún rí àṣẹ sọ́rígẹ́tì ló gbé wá ó dẹni mélòó tó ti ní ọmọ tó ní Adémákinwá ẹni mélòó ló wá ní Adémákinwá ẹni mélòó ló ń dùn sí wọ́n ní ọkọ Ashley ìyẹn ex-husband wọ́n ní ìyẹn mú DNA wá àtúwárí surrogate father àti mother wọ́n ṣẹ̀ṣẹ̀ yọjú lẹ́nu bọ̀bọ́ yẹn ni wọ́n ní sọ pé DNA yẹn wọ́n tún máa ṣe bóyá ti tòun àbí tòun kọ́ because òun náà donate surrogate mama ìyẹn náà ní kí ló ṣubú tẹ̀ òun náà tó fẹ́ kílè mọ́mọ́ ẹ̀ ṣẹ́ríkọ́ àṣírí Ashley ò bọ̀ orí Naomi máa mú gbogbo wọn no wonder tó sọ pé Naomi pé final say is the alpha and omega of that palace now ẹ ṣé ẹ̀yin èèyàn mi tẹ́tí sí wa ẹ bá mi fi tó kù sí comment section ká gbọ́ wọ́nrìnwọ̀nrìn ẹ ṣé o God bless you ẹ bá subscribe ẹ bá share ìròyìn ayọ̀ mi tó ń bọ̀ wọ́n á tún máa gbé fún yín ní onípáálí láì gba change ẹ ṣé gan God bless you bye.